wọ́n ti ta Nàìjíríà. ètò ìtọ́lọ̀ ẹ bá tún Nàìjíríà ẹ jọ wà lọ́wọ́ o. báwọn yóò wá ara ta nígbà tá a máa ní tàtà sí ẹyọ 5 ní 1000 tòmátò ẹyọ 6 ní 1000 ṣé kò tí wọ́n lágbára jù. kò sí nǹkan tó ṣe é rà oúnjẹ jíjẹ àárí jẹ skul àwọn ọmọ kò lọ déédéé. ní ọwọ́ lọ́wọ́ báyìí nìsín àti ra mọ̀lú 1.5. ẹ kú dédé wòyí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Olúwadámilọ́lá Àkàndé lórúkọ tèmi láti ìkànnì Ìmọ́lẹ̀ rédíò TV inú ọjà Bodija la wà yìí Bodija International Market nílùú Ìbàdàn. orúkọ mi ni Jimoh Sheriff Adéwálé mo ẹ̀ṣẹ̀ ya akẹ́kọ̀ọ́ jáde ní mo ẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ jáde ní yunifásitì ni nǹkan tí mo ń ṣe lọ́wọ́ ni pé mo manage láti máa ta bread ní ọjà Bodija. ojú tèmi kan fi wò náà ni pé bí ogbẹ́ ṣe ń lọ sókè tó ń lọ sódò ní orílẹ̀-èdè Nàìjíríà yìí kò bójúmu tó ká bá wá nǹkan ṣe sí i àti pé àwọn òṣìṣẹ́ náà báwọn náà ṣe yan iṣẹ́ lódì tí wọ́n yan iṣẹ́ lódì báyìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń bá wà nínú jẹ́ gidigidi ẹ̀kúnwó táwọn náà dẹ̀ ń béèrè fún náà nìyí àwòye pé tí ó sì bẹ̀ tí wọ́n bá ń gba owó tó pọ̀ tó ju agbára ìjọba lọ a tún máa ṣe àkóbá fún ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà náà. orúkọ mi ni Rukayat. iṣẹ́ wo lẹ́yìn báyọ̀. mo ń ta ẹja ara pálí ẹja kan ní bóyá bíi 17,000 tẹ́lẹ̀ tó di bíi 120 ní ìsinsẹ́rì kó ti pọ̀ jù. kíjọba ó ṣàánú wa nìkan bá wa mú gbogbo ẹ̀ epo lọ́rọ̀ ajé wa tí gbogbo ẹ̀ bá ti dín ẹni tó rẹ ẹja níṣó níye tó fi gbé ẹja orí ẹja yẹn náà ni yóò ṣòwò mọ́tò lé lórí kán bá wa mú gbogbo ẹ̀ lọ́lẹ̀ irú ráìsì gbogbo ẹ̀ kó dín wa ara nílùú. orúkọ mi ni Mrs. Adéyẹmọ ta ni mo tẹ ìlú ọbẹ̀. mọ́mí wa tí wọ́n máa fẹ́ ra ilé ìgbà ẹni ṣèlú lówó ọ̀tí. 10,000 láta yìí ní ìsí ó ti wó sú wa 12,000 láta tòmátì ó ti sú wa látòrí 2,025 ó ti sú wa kíjọba ó gbà wá ni o èyí lágbára ju o bọ́kẹ́tì rojo 10,000 táǹtà 15 2,000 tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwa ní ìsìn 12,000 13,000 là ń tà lọ́wọ́ táǹtà 15 2,000 18 là ń tà bá wa tẹ̀tẹ̀ ó ti sú wa o kíjọba ó gbà wá o táwọn bá ó ní ẹyọ owó mẹ́wàá kéékèèké ó nà ní 1,000 kí ló wá dé ló la fẹ́ fi ṣe bẹ̀ ó ti sú wa o a sì rán mọ́ sùkúl kò sí kankan gbogbo ẹ̀ wá léwó lórí ó wọ́n kíjọba ó gbà wá o kódà kò mú ọjà gan ya kò sówó ta báwọn yóò wá ara ta nígbà tá a máa ní tàtà sí ẹyọ 5 ní 1,000 tòmátò ẹyọ 6 ní 1,000 ṣé kò tí wọ́n lágbára jù báskẹ́ẹ̀tì tòmátò táwọn ará ní 1,000 táwọn ará ní 15,000 20,000 30,000 ó di 150 170 ó ti sú wa kíjọba ó gbà wá o èyí ìpọ̀jù o àárí nǹkan tà ẹlẹ́rọ gòrí nǹkan lọ tí ọjà bá yá ẹlẹ́rọ ó lọ nǹkan ṣé kí bẹ́ẹ̀ sí bá mi sọ̀rọ̀ ẹ rí pé ẹlẹ́rọ wà lẹ́yìn mi tọ́jà bá yá ẹlẹ́rọ ó lọ nǹkan ẹ wà àlùbọ́sà náà ní ti sú wa àlùbọ́sà náà gbówó lórí àlùbọ́sà owó 15 tẹ́lẹ̀ ti 35 òtújọba ó gbà wá ní kí wọ́n ṣàánú wa ẹ̀bẹ̀ lábẹ́ wò ní dààmú o ó ti sú wa o. ó kọ́ mi ni mo já sọ́lá sán ni mo máa ń ta ọjà mo máa ń ta gbòmù lóríṣiríṣi mo dẹ̀ máa ń ta sweets. ọrọ̀ ajé tó wọ̀n yìí ó mú ìfàsẹ́yìn bá orílẹ̀-èdè yìí ó dẹ̀ mú ìfàsẹ́yìn bá wọ̀ lọ́jà torí pé kí ni ọjà yìí ó ti wọ́n jù ọjà tá a bá wà ní ìwọ̀nba owó nìyẹn máa jèrè ń bẹ̀ àmọ́jà tí wọn kò jẹ́ ká jèrè àwọn tó fẹ́ ra gan wọn ò lówó lọ́wọ́ àwa tá à ń ta gan à mánéjì torí ẹ̀bí gbogbo nǹkan ṣe wọ̀nyí kí ọlọ́run ọba láàánú jùlọ kó bá wa pẹ̀tù sí torí kò yé wa nǹkan tí a fẹ́ kíjọba pọ̀ o torí a mọ̀ pé kò kan ẹ̀ńsẹ̀lẹ̀sì Mr. Ṣèyí àmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Jagaban ọlọ́run tó náyé tó náà kò ní fìgbà yìí kò ní fi bú wọn torí pé kí ni ìjọba tó bá wà lórí oyè tí ìlú bá tùbà tó bá tùṣẹ aráàlú àpè èyí tó bá dẹ̀ tún wà lórí oyè tí ìlú mẹ́yẹ aráàlú àpè torí èmi mo já sọ́lá sọ́ni mo fi àsìkò yìí mo fi bí ọlọ́run ọba ní pé ìgbà rẹ Jagaban Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe ìjọba orílẹ̀-èdè tí gbogbo nǹkan rí báyìí ọlọ́run á darapọ̀ mọ́ ọlọ́run á kún lọ́wọ́ ọkọ̀ tó ń wà tí gbogbo ọmọ Nàìjíríà ń pariwo kò dá ó ń ta wá ọlọ́run á pẹ̀tù sí. orúkọ mi ni Alhaji Taofik iṣẹ́ ẹran tíṣà ó ṣe gbówó lórí kódà kò tiẹ̀ kò lọ kò àárírú ẹ̀yìn ní ká sọ àárírú ẹ̀yìn ó ní ká sọ ibi tí ilé ayé dé nísìn kódà níta lò ní à ń bá ìjọba ò dá
eléyìí ti kúrò ní pé ìjọba mi mọ n ta fẹ́ sọ yé lórí because Jonathan ò dáa la fi dìbò fún Buhari àwa rí pé Buhari tá a dìbò fún gan nígbà tẹ́ pé a tó fi pọ̀ lókì ni Buhari náà tún wá dáa tó rò pé pẹ́sidẹ̀ntì tó kún débẹ̀ ni ó gbà wá lọ́wọ́ yà ìyẹn pẹ́sidẹ̀ntì Tinubu ó tún wá worst ní ayé Jonathan. ṣé ìṣòro wa yìí kì í sọ̀rọ̀ ìjọba àbí kílẹ̀ rò. ọ̀rọ̀ ìjọba ni nítorí pé ẹ̀ṣẹ̀ torí pé láyé Jonathan tí n bá mú $1 million lọ́wọ́ tí n bá travel tí n bá lọ sóko tí mo tó lọ ra màálù mo máa ń travel lọ north lọ Ìbàrùbá any state ní Utasi state ilẹ̀ Ìgbò nìkan ni mi gé lọ tí n bá mú $1 million lọ́wọ́ at least láyé Jonathan ni mo sọ máa ra màálù like bóyá 10 àbí ó tiẹ̀ wá wọ́ọ̀sì nínú $1 million yẹn máa ra màálù 8. ẹ ra màálù mẹ́jọ nínú $1 million. wọn lóde òní sáà kan tẹ bá $1 million lọ́wọ́ màálù mélòó lẹ lè rà. kò ká màálù kan. ní ọwọ́ lọ́wọ́ báyìí nìsín àti ra màálù 1.5. màálù ẹyọ kan so $1.5 million. so àti àwọn màálù 1.5 $2 million màálù ẹyọ kan. ní àbẹ́ ní $2 million lọ́wọ́ society ni wọ́n mọ̀ fún yẹn run business láyé Jonathan. nítorí kí ìjọba ó ṣe ó pọ̀ because bí àbá tiẹ̀ tí ì gbọ́n a gbọ́ láyé àwọn Ṣàdáúná Ṣàgàrí nínú àwọn solution tèmi rò pé kíjọba ó ṣe ò ní pé tí nǹkan bá wọ́n báyìí a wà wò pé ṣé individual ni oúnjẹ kíkiní yọ̀ wọ́n ni tàbí bí àsìkò yẹn ṣe rí nínú ìlú yẹn tó bá ṣe pé individual ni ìjọba gbọ́dọ̀ gbìyànjú fàpẹẹrẹ ká sọ pé personal ni ẹnìkan ló ní nǹkan tó ń ta fáwọn èèyàn ní wíwọ́n ìjọba ó ní access láti lọ sí anywhere any country tí ó lọ kó kíní yẹn wá ní àti another country ní ọ̀pọ̀ yanturu tí wọ́n mọ̀ ta ní lẹ́ẹ̀sì fáwọn èèyàn tó bá ṣe wípé nǹkan tó yẹ pé kárí ayé ni ìjọba gbọ́dọ̀ wọ́nà kí ó ṣàlàyé fún àwọn èèyàn fàpẹ́ mo fìyàn sọ lórí kò mí ìpínyàn lèèyàn dájú kò mí ìpínyàn sì ti dé ipò pé ẹnìkan kò lè bímọ tá a bá bí wọn lọ́wọ́ bí wọn so abẹ̀ wọn káwọn náà kí wọ́n rántí ojú àtìsùn bá ṣe rí kápẹ́ tó láyé á pẹ́ ní abẹ́ ìyẹ̀pá ayé jù bẹ́ẹ̀ lọ so ọlọ́run bá nìkan yọba tó Nàìjíríà ṣe. Títí Olúrẹ̀mí Rukayat oníṣòwò ni wá nínú ọjà Bodija ọ̀wọ́n o kọ́lọ́wọ́n bá wa sọ o kọ́lọ́wọ́n bá wa dúṣẹ́kùn rẹ̀ o ọ̀wọ́n o gbogbo ń tàǹtà iná ní ìsìn owó bọrí ni o a bá ti pé kíní báyìí mọ́ ọ́ lọ ni a bá ti pé kíní báyìí mọ́ ọ́ lọ ni látàrọ ní ìsìn àti ìpàn kankan a sì jókòó fọlọ́wọ́n ọba wa ilé kan rẹ̀ 5,000 naira ni ilé kan eléyìí 5,000 eléyìí 8,000 ọmọ súnmẹ́ta yìí 8,000 eléyìí 10,000 naira ó ní eléyìí 8,000 naira mẹ́fà eléyìí 8,000 mẹ́ta rẹ̀ 4,000 naira kíjọba dákun o mọ́dàkun gbogbo ọmọ Nàìjíríà lọ́wọ́ o gbogbo ọmọ Nàìjíríà lọ́wọ́ kí wọ́n dí dákun kí wọ́n bá wa fún owó dáta bára bá dẹ́ẹ̀rẹ́ ọmọ Nàìjíríà náà ni wọ́n tún fi rí kinní mi náà ṣe fún wọn gbogbo ẹ̀ lè pọnpọnpọn iṣu wù wọ́n jẹ mo rówó láti fi rà gàrí wù wọ́n jẹ mo rówó láti fi rà nígbà kóńgò gàrí bá di 1.5 1.4 tí mo sì ná tó bẹ́ẹ̀ mo dákẹ́lẹ́ mi mo fẹ́ ra ráìsì wọ́n ẹnìkan mú 200 naira pé kí wọ́n ta golo gàrí kan fóun 200 naira mo ní òsì nílùú tọ́lọ́ba tó níjòyè tí ó sì gàrí yẹn dẹ̀ ń wù ú mu wọ́n dẹ̀ mú 200 mo lè lè ta gbogbo àwọn tá a fún lówó pé ẹgbà bẹ́ẹ̀ bá dóko ẹ bá wọn ra ọwọ́ méjì bẹ́ẹ̀ bá ra wọn kan àárín nǹkan kan gbé fún wọn mọ́ àtúnjẹ gbèsè ni Ọlọ́run dákun kó bá wa san torí ńlá jẹ́ sí lọ́rùn kó bá wa san bó wà ní àwa ń kọjú ilé ayé sí a sì ní para wa àní yọ̀ọ̀dà iná ìlà fẹ̀mí tí o kọ́lọ́run dákun kó jí ọ̀dà náà ni ó ti súgẹ́ ẹ̀wà bẹ́ẹ̀ wà ní ìsìn ẹ̀wọ́ olóyin wọ́n ti ń tà ní 3,500 ẹ̀wà tí wọ́n tà 1.5 2,000 nígbà wọn ló di 2,000
ẹwà ẹ̀wọ̀ lóyin ẹwà ẹ̀wà funfun ẹ̀wà tá a fi ṣe mẹ́mẹ́ òun náà di kinní òun náà gbogbo ẹ̀ wá gbówó lórí ní tí ẹ̀ kó ní tùmọ̀ ẹ̀ wo kó ẹyin. orúkọ wa láyé Àlàbá à ń tajà ní Bodija ọjà ó ti sú wa bó ṣe wọ́n gógó yìí o ẹ bá wa sọ fún ìjọba kó bá wa dínwó ń bẹ̀ epo làwọn èèyàn ń pariwo epo sì ti wálẹ̀ káwọn ọjà náà kó wálẹ̀ kí gàrí ó wálẹ̀ kí ráìsì ó wálẹ̀ gbogbo oúnjẹ pátá ó ti wọ́n jù. orúkọ mi táwọn mi fi ní gara wọ́n ta oúnjẹ níta provision wọ́n kọ́ pé epo ló wọ́n epo rẹ̀ ti wálẹ̀ báyìí ká máa tún ráìsì kó máa dẹ ráìsì ká máa dẹ àwọn oúnjẹ kọ̀ọ̀kan kí wọ́n sàánú kó ràn wá lọ́wọ́ káwọn tí wọ́n jù kó ràn wá lọ́wọ́ o kí wọ́n sàánú fún wa o. ẹ ṣàánú Nàìjíríà wọ́n ti ta Nàìjíríà wọ́n ti ta Nàìjíríà wọ́n ti dojúrú wọ́n ti dìdàkejì ẹ sọ fún tọ́lọ̀ lọ gbogbo ẹ ti dojúrú ẹ bá bàbá yín sọ̀rọ̀ ẹ sì pariwo bàbá yín ló kàn bàbá yín ló kàn bàbá yín ló ti wọlé o. ṣòye yìí ó try kó try gbọ́ ó try kó tún wà lọ́wọ́ díẹ̀ tó ìtọ́lọ̀ ó tilẹ̀ pàdé ẹ bá tún Nàìjíríà ó yí àánú kó ṣàánú fún wa o ẹ jọ ó wà lọ́wọ́ o àwọn ọmọ kan jẹ́ o wọ́n ti bá ọmọ kan jẹ́ o àwọn ọmọ kan jẹ́ o kí wọ́n rán àkọ́ ṣàánú fún wa o kí wọ́n jọ ti sún wa o ẹbí pamọ́ kù ní o wọ́n jọ o wọ́n jọ ẹbí òde bá wọn náà o àwọn ọmọ sùkúl lọ sùkúl mọ̀ báyìí wọ́n ṣàánú fún wa o kí wọ́n kẹ́rù wà lọ́wọ́ Nàìjíríà wa yìí lórí iṣẹ́ wa ti fi wọ́n jù kí wọ́n ṣàánú fún wa o pẹ̀lú ògbó ọlọ́run náà lọ́wọ́ láti sọ. orúkọ mi ni Azeez Sofiyat. iṣẹ́ wo lẹ ń ṣe nínú ọjà Bodija? mo ń ta èso àmọ́ nǹkan tó fà á tó fi rí bẹ́ẹ̀ o torí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ rí gbogbo ẹ̀ kò yé wa mọ́ ọ̀gẹ̀dẹ̀ ò ṣe é rà iṣu ò ṣe é rà ráìsì ò ṣe é rà kò sí nǹkan tó ṣe é rà oúnjẹ jíjẹ àárí jẹ skul àwọn ọmọ kò lọ déédéé kọ́lọ̀ wọn ṣàánú wa àtúnyáwó ṣiṣẹ́ ni nǹkan tá a fẹ́ kíjọba ṣe fún wa ni pé kọ́ wa gbégbé iṣẹ́ lórí gbogbo nǹkan tó wà náà yìí kọ́ bá wa tún gbogbo ẹ̀ ṣe kéèpó wálẹ̀ kí ráìsì wálẹ̀ kówó skul àwọn ọmọ kó lè mọ́ ọ lọ déédéé lórílẹ̀‐èdè wa Nàìjíríà kí wọ́n bá wa ṣí bọ́dà. iṣẹ́ wo lẹ ṣe wà? iṣẹ́ adìẹ ni. ṣe adìẹ títà? adìẹ títà ni o. nínú ọjà Bodija? bẹ́ẹ̀ ni sà. ẹ̀mọ́ mi tí wọ́n fẹ́ ra adìẹ kan tó tóbi dáadáa báyìí tó lẹ́ran dáadáa èló ni? ẹ ní 15,000 lọ́wọ́. 15,000 naira. bẹ́ẹ̀ ni sà. nǹkan ti bàjẹ́ àlówó sẹ́ lọ́wọ́ mọ́ àwọn èèyàn ò sì jáde ẹ mọ́ gbogbo adìẹ ti fẹ́ yọwọ́ tán mọ́ wa lórí igbá kọ́lọ́ mọ́ jẹ́ ajẹ gbèsè tàbí kọrí lé ni iye wọ́n mọ́ bàjẹ́ tán kán bá wa tún nǹkan ṣe ni nǹkan ti le jù nílùú kọ́lọ́ mọ́ fara lé mọ́ wọ kọ́lọ́ mọ́ lé mọ́ wa ni nǹkan ti le jù àti jẹ́ gán dogun fún wa gan ẹni tí ò ṣiṣẹ́ gan jíjọ wà bákan náà ní ìsinyìí. orúkọ mi Adéṣọlá Grace. iṣẹ́ wo? I'm a trader. ẹ̀ ń ta ọ̀gẹ̀dẹ̀ nínú ọjà Bodija? bẹ́ẹ̀ni. mọ́mí tí àwọn afẹ́ ra ọ̀gẹ̀dẹ̀ kan tó tóbi dáadáa bá bunch ọ̀gẹ̀dẹ̀ èló ló wọ̀? à ń ta plantain 15,000 bunch kan o à ń ta 12 à ń ta 10. mọ́mí ní bí ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn ló léèyàn lè ra bunch ọ̀gẹ̀dẹ̀ kan? wọ́n ń ra bunch tó tóbi ju 5,000. 5,000. kí lè fi ẹ mọ̀ pé àwọn ará oko dàbí ti tẹ́lẹ̀ mọ́ wọ́n ti reduce so nǹkan tó fà á ni àwọn èèyàn ò dáko mọ́ bí ti tẹ́lẹ̀ nǹkan dẹ̀ tù wọ́n ẹ wo epo bó ṣe wọ́n ó affected. Bíọ́lá lórúkọ mi ìyáàfin Bíọ́lá Ọlájídé bakers heritage bakers arena òǹlẹ̀wà ṣe rí pé gbàtẹ́wọ́ bíbá ẹ̀ bá kọ́sọ́mà kankan ju kọ́sọ́mà yẹn kan lọ a dẹ̀ máa ń ní a lot of alọ́mọṣẹ́ tó pọ̀ a dẹ̀ máa ń ní kọ́sọ́mà tó pọ̀ gan láṣẹ lọ́mọṣẹ́ tó pọ̀ èmi àti kejì mi so nǹkan so wọ́n débi pé àwa gangan inú wa ò dùn rárá because tẹ́lẹ̀ kó tó di pé dollar something tí bá sọ pé iye báyìí la máa ń pa káwọn ará bí kò máa locate shop wa a máa ń pa a lot of money but nísìnyí kò tó kọ́tà owó tá à ń pa nísìnyí kò tiẹ̀ tó kò tó kọ́tà ilé odindi tá a máa ń pa tẹ́lẹ̀ to the extent pé ó affect everything even àwa gan fúnra lára wa gan a lè sọ pé bí oníbàárà ká fún oníbàárà lówó bó ṣe máa wá tẹ́lẹ̀ ká máa fún wọn a máa ṣe a máa in fact ó terrible. lẹ́ẹ̀kan sí akínyìn kú ìfarabalẹ̀ látàárọ̀ láti ìkànnì Ìmọ́lẹ̀ TV rédíò láti ìlú Ìbàdàn òun náà la wà yìí inú ọjà Bodija láti wà látàárọ̀ ẹ ti gbọ́ ọ̀kan ọ̀jọ̀kan ìhà tí àwọn èèyàn kọ sí àwọn tó ń ṣẹlẹ̀ nínú ìlú so ẹ máa bá ìkànnì Ìmọ́lẹ̀ TV lọ ẹ máa fọ́lò wa lórí àwọn social media wa kò ní bàjẹ́ o ire o.
orúkọ mi ni Akíntádé Olúwọlé Adétúnjí ẹ̀yinjú Olódùmarè. My name is Timothy Odeyemi, the head of production and programs. Orúkọ tèmi ni Yétúndé Òkèọlá. Mo jẹ́ akọ̀ròyìn fún ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ TV and Radio. Olúwadámilọ́lá Àkàndé lórúkọ tèmi láti ìkànnì Ìmọ́lẹ̀ TV àti mo láǹfààní àti jẹ́ alábòójútó tá a mọ̀ sí manager. Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ ìròyìn Ìmọ́lẹ̀. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Nínú ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ Radio TV, aláǹfààní àti máa ṣe ìwé ìròyìn tí a mọ̀ sí newspaper ọlọ́sọ̀ọ̀sẹ̀. Ara àwọn nǹkan tẹ́ láǹfààní àti máa jẹ gbádùn rẹ̀ tí ẹ bá ń tẹ̀lé wa tí ẹ sì ń wò wá lórí ẹ̀rọ ayélujára wa náà nìyí. A tún ní ìwé ìgbàdégbà tí a ń pè ní magazine tó jẹ́ olóṣooṣù tó ti iléeṣẹ́ wa jáde. Iléeṣẹ́ Ìmọ́lẹ̀ TV ẹ máa wò wá. You can watch our program live on Ìmọ́lẹ̀ TV Yoruba on Facebook and on YouTube. And you can also follow our social media accounts on Facebook, Twitter, YouTube, Instagram and TikTok. Ilé-iṣẹ́ wa wà ní ẹgbẹ́ supermarket Staspif Oríta Náírà ní ìlú Ògbómọ̀ṣọ́ àti inú ọgbà C&S Secretariat Ashi Road Oríta Bashorun ní ìlú Ìbàdàn. Iléeṣẹ́ Ìmọ́lẹ̀ TV ẹ máa wò wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. This is Ìmọ́lẹ̀ TV, a brilliant way to light your world.